Yeah, ẹ káàsán yìí tèmi. Mo fẹ́ gba táìmù yín díẹ̀. Àmọ́ táìmù ẹni tí mo nílò jù táìmù Mr. Sowore ni. Mr. Sowore, ẹ̀yin lẹ ní fídíò yìí. Ẹ súnmọ́ bí ẹ gbé àga kẹ́ jókòó. Kẹ́ ẹ reason ọ̀rọ̀ tí mo fẹ́ bá yín sọ yìí. Ẹ má wò ó pé kí ni Austin sọ yìí. Ẹ reason ẹ̀ torí máa tag yín. Àkọ́kọ́ quick one. Kò kí ń ṣe pé ẹ lè di president Nàìjíríà o. Kò sí nǹkan tọ́lọ́run ò lè ṣe o. Àmọ́ láàrin èmi àti yín. Ẹ̀yin èèyàn wa Austin Emmanuel ló ti jáde wá sọ̀rọ̀ sí arákùnrin tí a mọ̀ sí Sowore nípa bí ó ṣe sọ wípé òun fẹ́ di ààrẹ orílẹ̀-èdè yìí. Arákùnrin sọ fún wípé kò lè bọ́ sí i nítorí àwọn ìrìn tí òun rìn. Ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ ká gbọ́ látẹnu Austin Emmanuel. Ní Nàìjíríà tá a wà lénìí pẹ̀lú àwọn ìgbésẹ̀ tẹ́ ń gbé yẹn ẹ lè di president Nàìjíríà. Mi ò kì í ṣe Ọlọ́run bọ̀ mo kàn ń sọ fact fún yín ni. Ìdí nìyí pé ẹ ti ń jẹ́ kí gbogbo politicians pátápátá kọ́ máa gbáradì lẹ́yìn pé ọjọ́ tẹ́ ẹ bá di president gbogbo wọn lè máa gbá sẹ́wọ̀n. Ẹ ti ń fún wọn ní clue pé ìwọ lásán tí n bá di president ẹni tó máa yọ ẹlẹ́wọ̀n Ọlọ́run nìkan ni. Ẹ ti fún everybody wọn ní clue. Pàṣọ dẹ̀ kọrin kan ó ní orí ẹyẹ lé gangan fúnra ẹ̀ kò ní jẹ́ mo ó dàgbà o ajé. So àwọn ènìyàn gan lásán wàá ti kọ́kọ́ draw plan nílẹ̀ fún yín pé ẹ kàn máa gbé bá dìbò ní ẹ lè di president. Plan ti wà lé after plan. Secondly, Mr. Sowore, ẹ̀yin fẹ́ mú olè ẹ fẹ́ ṣe ọ̀rẹ́ olè báwo lẹ fẹ́ ṣe. Tẹ́ ẹ bá fẹ́ mú olè nínú ayé tá a wà yẹn ní láti ṣe ọ̀rẹ́ olè. Ó tún wá jẹ́ politicians. Ẹ̀yin wá believe pé ẹ fẹ́ bá wọn ṣe ẹ dẹ̀ fẹ́ gain níbẹ̀ ẹ dẹ̀ fẹ́ tún Nàìjíríà ṣe. Èèyàn kọ̀ kí ń jáwàdé. Tẹ́ ẹ bá fẹ́ mú olè ẹ máa ṣiṣẹ́ pẹ̀lú olè láti lè fi mọ weak point olè láti lè fi mú olè. Sowore, tẹ́ ẹ bá fẹ́ mú olè ẹ ní láti ṣiṣẹ́ pẹ̀lú olè láti lè mọ weak point olè tẹ́ ẹ lè fi rí olè mú. Olè ò easy láti mú o. Kàmáì tí wàá sọ politicians ní Nàìjíríà gbogbo nǹkan tó ẹ fẹ́ draw yẹn pátá ló ti mọ̀ kẹ́ tó draw yẹn tán. That's just the fact. Ẹ kàn mọ́ máa gbé gbàdìbò ni kódà ẹ nílé mú 10 gbọ́ngbà mi. Imagine Sowore láàrin èmi àti yín iṣẹ́ fún ìpa àwọn èèyàn láìkì yín ni. Tẹ́ wá ń ṣe election tẹ́ lè mú 1 million votes ní the whole Nigeria. Ó yẹ kódà ẹ mú 100,000 votes ní vote tó lọ yìí. Ẹ tó ra yín pa. Ẹ̀yin wá sọ pé ẹ fẹ́ bá wọn kan ṣe torí criminal ni wọ́n. Mr. Sowore, criminal ni everybody tó wà ní politics pátápátá including ẹ̀yin gangan fúnra yín criminal ni. Ní ọjọ́ tẹ́ ẹ ti sọ pé èmi Sowore mo fẹ́ di president Nàìjíríà ọjọ́ yẹn lẹ ti di criminal. Bẹ́ẹ̀ mo sọ fún yín lénìí. Torí pé láàrin èmi àti yín tẹ́ bá wọ ọbẹ̀ yẹn náà ẹ lè ṣe jù nǹkan táwa gò lérò lọ. So ẹ wá ń wíìfù àwọn so many please pé ẹ wo mi fẹ́ súnmọ́ àwọn ilé 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 ẹ lè fẹ́ di president Nàìjíríà kò ní lè work mẹ́. Mr. Sowore ẹ̀yin lẹ lọ́rọ̀ tí mò ń sọ yìí. Ẹ gbọ́ ọ̀rọ̀ yìí tán ó máa ṣe yín láǹfààní. Ṣẹ̀bẹ́ gbọ́ bẹ́ẹ̀ ṣe wà yìí láàrin èmi àti yín ẹ lè sọ pé òkè EFCC chairman ni mo fẹ́ jẹ ẹ máa rí olè mú gan o mo mọrú yín ẹ máa ṣiṣẹ́ gan bọ́ ẹ fẹ́ ṣe gbogbo yẹn ṣe wá rí president ten dùn yẹn ó difficult fún yín torí pé ẹ bá wọn ṣọ̀rẹ́ kò ní work away ẹ súnmọ́ rí ẹ sọ pé Peter Obi ò dáa torí pé ó ti lọ join àwọn kan tí ò dáa. Any weak person ni ó lọ join àwọn kan tí ò dáa.
ibẹ̀ yẹn lẹ ti mọ̀ pé Peter Obi ní brain nítorí pé òun gangan fúnra ẹ̀ mọ̀ pé òun láti ṣọ̀rẹ́ pẹ̀lú olè láti lè mọ olè tán ṣẹ́rọ bí Peter Obi ò win the last election tó lọ ni ta ló fẹ́ kọ́ fún ṣé wọ́n rẹ̀ láàrin èmi àti yín tẹ́ bá win election yẹn ta ló máa kọ́ fún yín pé win ṣé INEC chairman tẹ́ ti bá yí ẹ̀jẹ̀ pẹ̀ lọ́rọ̀ ṣé ó ló máa kọ́ fún yín pé win ẹjọ́ ẹ̀yẹ kájọ sọ ẹ̀yin tẹ́ pé ẹ ti fi gbogbo àyè lẹ̀ fáwọn èèyàn wọ́n ti mọ gbogbo strategies pátá tẹ́ fẹ́ lò lọ́ ti rí so wọ́n ti ẹ̀yin báyìí wà ń sìn vote mi ó yẹ kó jẹ́ fún Sowore ni ọ̀nìnà mi pé I want to go and vote Sowore mo fẹ́ vote fún bọ̀ láàrin èmi àti mo waste vote ni kò tí ì sẹ́lómi tó tún lè milẹ̀ bí Peter Obi mọ́ nínú ayé Ọlọ́run fún ṣe ni kí ló Ọlọ́run fi fún ṣe ẹlòmí last election tó lọ yẹn ṣé ẹlòmí ẹ kò bá wọn kan pọ̀ ó bá wọn kan díù tó pọ̀ omi kọ̀ pọ̀jọ kà lọ ni àṣìlégò bó ṣe ń lọ la ṣe ń tẹ̀lé Mr. Sowore ẹ súnmọ́ bí kẹ́ ẹ gbọ́ ìyá ọ̀rọ̀ tẹ́ bá fẹ́ jẹ president lóòótọ́ tó ń wìn ẹ̀gbọ́n mi ẹ máa ṣe coalition pẹ̀lú àwọn olè láti lè di president ó ṣe é ṣe kó jẹ́ pé ẹ̀yin lè máa kó wa yọ àmọ́ tẹ́ bá ń bá a lọ báyìí bẹ́ẹ̀ bá ń bá a lọ báyìí bá a ṣe lò lọ́jọ́ ogbó nìyẹn